A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀ máa kọ̀ọ̀kan níbẹ̀. tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ bí gbọ̀nsẹ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òní kẹ́ mú option a lé àti lí. tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtọ́ bá ti jáde. okun àlòkò ní gbére pàdé ọlọ́sà lèkélèké ní gbére pàdé ẹlẹ́fùn gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa wò wá ire kàǹkà lọ́ọ̀dẹ tiyín ire kàbìtì lọ́ọ̀dẹ tèmi náà ẹ kú dédé àkókò yìí o ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe ń láǹfààní láti máa wò wá ẹ má gbàgbé ó ṣe kókó ṣe pàtàkì bẹ́ẹ̀ ṣe ń fẹ́ wá yìí kẹ́ máa like kẹ́ máa comment kẹ́ máa share kẹ́ sì máa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò ní gbogbo ìgbà. Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa ń ṣẹlẹ̀ tá a máa ń fetí gbọ̀nù ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tá a ní kàkún ṣùgbọ́n tó bá ti wá di pérò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti wá mú wa lómi láṣẹ bẹ̀rẹ̀ sí ní máa sáré kìjokìjo káàkiri. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà níbi 20 ọdún níbi 30 ọdún sẹ́yìn tá a bá ní ká wọlé Yorùbá dáadáa nínú àwọn ohun tó máa ń jẹ́ ìṣòro ìjà tó máa ń fi gbogbo ìgbà wáyé kò ṣẹ̀yìn ìjà àwọn ọmọ onímọ́tò lọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ló jẹ́ pé ìjà ọmọ onímọ́tò ló sọ ẹlòmíì dáláì ní bàbá ìjà ọmọ onímọ́tò láwọn bòmíì ló sọ ẹlòmíì dáláì ní ìyá láyé mọ́ ìjà ọmọ onímọ́tò ti gbẹ̀mí àwọn ọmọ ẹlòmíì tó ti sọ wọ́n dáláì lọ́mọ mọ́ ṣùgbọ́n adúpẹ́ nígbà tíjọba dé tíjọba bẹ̀rẹ̀ sí ní kọ́wọ́ bọ ọ̀rọ̀ àwọn onímọ́tò tó gbé kúrò lọ́wọ́ wọn pé ó ti di ti ìjọba báyìí o ìjọba ó kàn láǹfààní láti máa yan àwọn kan gẹ́gẹ́ bí alága sáwọn ẹ̀ka àwọn tí ó máa ṣàmójútó ọkọ̀ àtàwọn tó ń kọ́kọ́ ìrìn àjò ní àtàwọn tó ń ṣe taxi láàrin ìlú àtàwọn tó jọ́lọ́kadà tó fi mọ́ àwọn ní kẹ̀kẹ́ márúwá pàápàá ìgbà tíjọba kọwọ́ bọ̀ tó di wípé àfi kí wọ́n kọ́kọ́ máa gbàṣẹ lọ́tọ̀ọ̀dọ̀ ìjọba ohun tí ìjọba bá sọ pé òun yọ̀ǹda fún wọn nínú àwọn tíkẹ́ẹ̀tì tí wọ́n ń tà òun náà ló máa jẹ́ tiwọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú ìpínlẹ̀ kan gbòógì tó jẹ́ pé ìjà ọmọ onímọ́tò lè ṣe kó má wáyé ní gbogbo ìgbà yẹn nínú eléyìí tó ṣokùnfà auxiliary àtàwọn igun ti ìkejì nígbà náà tí wọ́n á jàjà onímọ́tò tó nírúurú ẹ̀mí á bọ́ lọ tó sì jẹ́ pé lórí ìwọ ló wà ní chairman a fẹ́ gbapò lọ́wọ́ rẹ̀ a fẹ́ jìjà gba chairman òun làwọn ìjà yìí máa ń dálé ńgbà náà àwọn ẹlòmíì wọ́n lè dé gáràjì báyìí kó jẹ́ pé ẹ̀jẹ̀ á ti sùn lọ bẹ́ẹ̀ nípínlẹ̀ Èkó onírúurú àwọn ìjà onímọ́tò ló ti ṣẹlẹ̀ pàápàá jùlọ ní Òṣòdì onírúurú ìjà ló ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn onímọ́tò àwa la jẹ́ alága bí yìí o ẹ̀yin kọ́ lẹ jẹ́ alága bẹ̀ ó lè jẹ́ ọ̀sọ́kọ̀ orúkọ làwọn míì òde ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pé àwọn fẹ́ gba gáràjì yìí o àwọn ti jìjà gba gáràjì o tí ò sí ìlànà à ń ṣètò ìdìbò ní ò sí ìlànà wípé a fẹ́ fọwọ́ sí ẹni báyìí ló máa jálága wa ẹni báyìí la fọkàn sí ẹni báyìí ni kó jẹ́ secretary ẹni báyìí ni kó jẹ́ báyìí ẹni tó bá ti lágbára jù nígbà náà tóògùn ẹni wọ́n fi ń gba ipò chairman àwọn onímọ́tò lọ́wọ́ ara wọn gbà náà ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tírú ẹ̀ ti wáyé ìjọba bẹ̀rẹ̀ sí ní bá wọn kọwọ́ bọ̀ pé iye báyìí lẹ́ ń pa ń bẹ̀ lẹ́ fi ń para yín iye báyìí lẹ́ ń pa ń bẹ̀ lẹ́ fi ń ṣe oríṣiríṣi àwọn nǹkan nígbà tíjọba ti kọ́ bọ̀ ó ti lọ ọlẹ̀ díẹ̀ pàápàá jùlọ ní Lagos State tó ti máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ńgbà náà gbogbo ẹ̀ ti de ohun àfisẹ́yìn tẹ́gun aláré ń fi ṣọ tìpínlẹ̀ Ọ̀yọ́ náà ó do ohun àfisẹ́yìn tẹ́gun aláré lóògùn State káàkiri gbogbo ilẹ̀ Yorùbá táwọn ọ̀jẹ̀ onímọ́tò ti máa ń wáyé ńgbà náà gbogbo ẹ̀ ló di pé àgbọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ mọ́ ṣùgbọ́n ní báyìí ohun tá a ti sọ pé kò ṣẹlẹ̀ mọ́ tínú wa ti ń dùn wípé ìjọ ọ̀la tún ti gbọ́ pé ìjẹ́ onímọ́tò ṣẹlẹ̀ àwọn onígáràjì kan ẹnìkan wá kóra wọn jọ náà fẹ́ gba gáràjì lọ́wọ́ ẹnìkan ó ti pẹ́ tá a ti gbọ́rù ẹ̀ nígbà tí ìjọba ti tọwọ́ bọ̀ ṣùgbọ́n lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí
níṣẹ̀lẹ̀ kan ló rú jáde nípínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo lágbègbè kan tí wọ́n pè ní Old Garage nílùú Òṣogbo. Ibẹ̀ níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tí àwọn igun kan eléyìí tó jẹ́ pé àwọn ni alága tó wà ní gáràjì yìí eléyìí tá à ń pè ní Ọlá Mọ́mì. Ọlá Mọ́mì yìí Waheed Ọlá Alówólé lórúkọ ẹ̀ ń jẹ́. Waheed Alówólé yìí Ọlá Mọ́mì òun ló jẹ́ alága lẹ́yìn tí àwọn ikọ̀ kọ́kọ́ déédéé kóra wọn dìde wípé àwọn fẹ́ gba ìṣàkóso ìjọba tó ń darí lọ́wọ́ ní gáràjì yẹn. Ṣé ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ ìbí ìjọba ṣe bá wọn dá sí wọ́n á vóòtì ni wọ́n á ní ìlànà ní tíjọba máa sọ pé òkè o ẹni báyìí la fà kalẹ̀ lẹ́yìn ọdún 4 wọ́n á yọ ẹni náà kúrò ńbẹ̀ wọ́n á tún fẹnu kò lórí ẹlòmíì tó tún máa bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe nìyẹn. ìhun tá a wá gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Òṣogbo ní New Garage níbi tí Waheed Alówólé Ọlá Mọ́mì tó ti jẹ́ alága bẹ̀ iná ni pé àwọn kan ni wọ́n kóra wọn jọ tí àwọn yìí tí wọ́n fẹ́ gba gáràjì àwọn tí wọ́n fẹ́ gba gáràjì wọ́n porúkọ ẹnìkan nínú wọn eléyìí tó fẹ́ jẹ́ pé olórí wọn wọ́n porúkọ ẹ̀ ní àṣírí. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ àṣírí yìí ló kó àwọn ọmọ ẹgbẹ́ tiẹ̀ dìde wípé àwọn fẹ́ lọ gba gáràjì àwọn fẹ́ lọ ṣe ńlá àwọn tó jẹ́ ti Ọlá Mọ́mì yìí ìnáwó pa àwọn ò tí ì lo ọdún 4 táwọn máa ń lò gẹ́gẹ́ bí àwọn ṣe máa ń bá ìjọba kọ̀ọ̀kan ṣe nígbà tó bá ti yan chairman kan tó bá ti lo ọdún 4 tán ló máa di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yan alága míì kódà gómìnà míì lè débẹ̀ kó sọ pé chairman eléyìí tó wà ní gáràjì iṣẹ́ ń tẹ̀ òun lọ́rùn ẹni tó jẹ́ alága àpapọ̀ fún wọn ó tẹ̀ òun lọ́rùn òun fẹ́ lò ó fódìdí ọdún 7 tóun máa fi ṣe gómìnà tí gómìnà míì bá dẹ̀ dépẹ̀ ó tún lè mẹ́lòmíì kó tún fi síbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe ń lọ lálàáfíà ṣùgbọ́n àwọn igun àṣírí wọ́n ya bo ibùba àwọn gáràjì yìí lóṣogbo wọ́n fẹ́ lé àwọn igun ti Mọ́mì Ọlá Mọ́mì wọ́n fẹ́ lé àwọn igun yẹn wọ́n fẹ́ lé wọn kúrò èyí ló di aáwọ̀ ló di pé àwọn agbófinró débẹ̀ láti bá wọn yanjú gbogbo aáwọ̀ yìí inú àwọn tó jẹ́ igun ti Ọlá Mọ́mì tó jẹ́ chairman tó ń bẹ́ẹ̀ yìí iná ni wọ́n sọ pé àwọn pe ìkan nínú wọn táwọn agbófinró mú tó fọ̀rọ̀ wá lẹ́nu o ó ní àwọn pe ẹni tó jẹ́ ọ̀gá àwọn o láti fi tó wọn létí wípé báyìí kàṣá báyìí kàwòdì àwọn ogun kan ti wọ́ ó ní ẹ má bá wọn jà ọ̀rọ̀ onímọ́tò ní ìsìn yóò ti kọjá pé à ń bára ẹni jà lẹ́ni tó jẹ́ pé àwọn ẹgbẹ́ onímọ́tò yìí NURTW ni wọ́n o àwọn tá a mọ̀ sí national léyìí tí Alhaji Musiliu MC Olúọmọ tó jẹ́ alága wọn lápapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn igun yìí NURTW iná lọ̀rọ̀ kàn lóṣogbo ní gáràjì yìí nígbà táwọn agbófinró débẹ̀ láti bá wọn yanjú àwọ̀ yìí ọ̀rọ̀ pé àwọn agbófinró débẹ̀ àwọn agbófinró fẹ́ mú àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n ń bẹ nípò lọ́wọ́ táwọn yẹn yarí iná ló fọ̀rọ̀ pé à bẹ̀rẹ̀ sí ní tàbọ̀ síra wa fọ́nrán yẹn tọ̀ kálẹ̀ níbi tó ṣàfihàn gáràjì yẹn tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní sàásálà fẹ́mi ẹ̀ táwọn èèyàn ń sáré káàkiri wípé báwo la ṣe fẹ́ ṣe báwo la fẹ́ ọ̀nà bó la fẹ́ gbé gbà oníkálukú bẹ̀rẹ̀ sí ní sáré nítorí ọ̀rọ̀ ìjà onímọ́tò gbogbo alamọ bó ṣe máa ń rí ẹni tí ò rà yóò san ẹlòmíì tó ní ṣọ́ọ̀bù lákòókò tíjọ onímọ́tò bá ṣẹlẹ̀ ni wọ́n lọ já ṣọ́ọ̀bù ẹ̀ ni wọ́n kó lẹ́rù ẹlòmíì tó ń kiri ọjà lọ bóyá àwọn omi inú ke bottle water àbáwọn mineral ló ń kiri torí pé ìjà ti fẹ́ máa ṣẹlẹ̀ tó gbélẹ̀ tó ń gbọ̀rọ̀ òbọn gbogbo omi àti ohun tó gbélẹ̀ gbogbo ẹ̀ ní òní bá mọ́ nígbà táwọn ìjà onímọ́tò máa ń ṣẹlẹ̀ ńgbà náà eléyìí tá a wá pé a ti gbóhùn ẹ̀ tipẹ́ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ tipẹ́ ṣó tún wá yẹ kó jẹ́ pé irú ẹ̀ ló tún máa wáyé pàápàá jùlọ tó bá ti di pé ọ̀rọ̀ òṣèlú ń bọ̀ la máa ń gbọ́rù nǹkan báyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó dọwọ́ wa ọba tó bá jẹ tìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ èyí tó bá sì jẹ tìlú dàrú orúkọ ẹ̀ ò ní parẹ́ ẹ má yẹ kó jẹ́ ìgbà tiyín tẹ́ ẹ ṣe wà nípò gómìnà yìí ni àwọn nǹkan kan ló máa bàjẹ́ nípa orúkọ ìpínlẹ̀ Ọ̀ṣun tá a ti mọ̀ tẹ́lẹ̀ nítorí pé ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọ́rọ̀ òṣèlú bá ti ń súnmọ́ a fẹ́ ṣepò gómìnà a fẹ́ ṣètò ìdìbò kan làwọn onímọ́tò náà máa ń fi ìjà tiwọn sí nítorí ìkọ́lémọ tààlà fẹ́ ṣàtìlẹ́yìn fún nínú àwọn olóṣèlú eléyìí tá a sì wí yìí ó ti ṣẹlẹ̀ tipẹ́ ìjọ la ti gbọ́rù jà àwọn onímọ́tò gbẹ̀yìn nílẹ̀ Yorùbá ń pè àwọn onímọ́tò kan wá ń bára wọn jà wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn nìbàdàn wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn lábẹ́òkúta wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn lẹ́kọ̀ọ́ ó ti pẹ́ tá a ti gbọ́rù ẹ̀ Ọlọ́run fáwọn ìjọba lọ́nà yẹn ṣe léè tó jẹ́ pé ìpani nípa kúpa ìwà jàǹdùkú eléyìí tó máa ń ṣẹlẹ̀ lábẹ́ ó ti dínkù
ní gbogbo ìgbà yẹn tẹ́ ẹ bá rójú àwọn tí wọ́n ń jàjà onímọ́tò ojú wọn alẹ́ kókókó ni ṣùgbọ́n àwọn tó jẹ́ alága onímọ́tò ní ìsìn àwọn ọlọ́kadà àwọn onímárùwà nǹkan gbogbo wọn àwọn olówó ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n dẹ̀ fi ń jagbà tẹ́ pé àwọn náà ti ń kàwé tí wọ́n ti ń ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ ńgbà yẹn kì í fẹ́ fọmọ ẹ̀ fún àwọn onímọ́tò wọn ní àwọn jàgídíjàgan ọmọ onímọ́tò ló lọ fẹ́ ṣùgbọ́n ní ìsìn àti dúpẹ́ àwọn ọlọ́pọlọ pípé àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn tí wọ́n kàwé náà ni wọ́n ṣe ìṣàkóso ìdarí àwọn onímọ́tò láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà irú ilé ìta wa sọ pé ó ti fẹ́ lọ yìí ṣó yẹ kó tún jẹ́rù ẹ̀ látún máa gbọ́ padà àìpẹ́ yìí nìjà kọ́ ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjà òṣèlú àwọn ẹgbẹ́ òṣèlú kan àtẹgbẹ́ òṣèlú kan ni wọ́n lọ takora wọn lọ́ṣù state yìí náà ló ti ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ wípé ó gbẹ̀mí èèyàn àbí nǹkan kan ṣẹlẹ̀ lórí pé ajá àyìnbọn á ṣe nǹkan kan lọ́ṣù state nìkan lọ́dún yìí àwọn ìjà tó ti ṣẹlẹ̀ láti máa lọ bíi 4 gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè bẹ́ẹ̀ bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan tẹ́ ẹ rò pé ẹgbẹ́ òṣèlú tẹ́ ẹ wà yẹn kò pé eyín mọ́ tẹ́ ẹ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì táwọn ẹgbẹ́ òṣèlú míì bá tún wà táwọn yẹn náà tún fẹ́ dupò gómìnà kò ṣẹ̀ṣẹ̀ máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyẹn yín lẹ́sìn wà nípò gómìnà gẹ́gẹ́ bí gómìnà lọ́ṣun state so gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ kódà kó jẹ́ pé àwọn ẹ̀ tiẹ̀ lọ́wọ́ ń bẹ àbí nǹkan kò mọ̀ kó jẹ́ àwọn alátakò iná ni wọ́n fẹ́ bàṣèjọba yín jẹ́ ẹ̀yin náà máa da gbogbo ẹ̀ lé lórí o ẹ pe àwọn agbófinró tó bá wà lákàtà yín ẹ pe àwọn tó jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò láti mọ bẹ́tò ààbò bó ṣe máa wà nípínlẹ̀ Ọ̀ṣun lákòókò ìdìbò lẹ́yìn ìdìbò àti ṣáájú ìdìbò nítorí pé ó kù bí ọjọ́ bíi mélòó kan ló kù kẹ́tò ìdìbò wáyé lọ́ṣun state August lẹ́tò ìdìbò máa wáyé lọ́ṣun state so gbogbo àwọn ohun tó lè fẹ́ máa ṣẹlẹ̀ yìí àwọn èèyàn máa táàgì ẹ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú tó fẹ́ ṣẹlẹ̀ ni nípa ẹ̀ sì wà nípò yẹn gẹ́gẹ́ bí gómìnà lọ́ṣun state a fẹ́ràn oríṣiríṣi àwọn bẹ́ẹ̀ ṣe máa ń múnú àwọn èèyàn dùn wípé ibi tẹ́ ẹ bá wà gẹ́gẹ́ bí gómìnà inú àwọn èèyàn kì í bàjẹ́ ńbẹ̀ bẹ́ẹ̀ bá jó ẹ̀ kọrin tínú àwọn èèyàn sì ń dùn lórí ẹ̀ onírúurú àwọn iṣẹ́ àkànṣe lè tẹ́ ẹ ti ṣe náà táwọn èèyàn ń lò yín lọ́gọ ẹnu nípa ẹ̀ ẹ má wàá jẹ́ pé kó jẹ́ pé ìgbà díẹ̀ èmi kínkín làwọn èèyàn kan wàá fi wá tapo sáàlà yín gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè là ń rawọ́ ẹ̀bẹ̀ sí ètò ààbò lọ́ṣun state ẹ jẹ́ kó gbópọn kétò ìdìbò tó wáyé ètò ààbò ní Ọ̀ṣun state ẹ jẹ́ kó dúró re kó tó di wípé ètò ìdìbò wáyé lákòókò tí wọ́n bá ń dìbò ẹ jẹ́ kí ètò ààbò kó gbópọn dáadáa bó bá jẹ́ pé ààrẹ la máa ké sí bó bá jẹ́ pé àwọn ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá àwọn ikọ̀ ọmọ ogun la máa ké sí ni láti mú kétò ààbò lọ́ṣun state kó dúró dáadáa nígbà tá àti ìdìbò tákòókò ìdìbò tí dé báyìí torí pé à ń ṣe kú para ẹni lọ́tún à ń ṣe kú para ẹni lọ́sì káwọn kọ́ pé wọ́n lọ fún campaign kó ti máa dìjà lọ́tún ìjà lọ́sì kó ti máa lọ máa fa bíbọ̀dù ara wọn ya ìjà àwọn onímọ́tò lélẹ́yìí àwọn NURTW níbi tí àwọn tí wọ́n pè ní àṣírí tí wọ́n ti fẹ́ gba bus stop tí wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ àwọn ọlá mọ́mì ìbéèrè àkọ́kọ́ ni pé àwọn tó jẹ́ onímọ́tò tí wọ́n pera wọn ní bóyá branch chairman àbí garage chairman àbí nǹkan kan ibo ni wọ́n ti ń rí àwọn ìbọn eléyìí tí wọ́n ń gbé káàkiri ibi tá a ti ń bọ̀rọ̀ bọ̀rẹ́ o à ń bú àwọn tòkè lọ́hùn wípé nọ́ọ̀tì ló pọ̀ sí báwo ni àwọn Boko Haram báwo ló ṣe rí bọn a bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù àwa náà fúnra wa ní láti rí i dájú pé ibi táwa náà wà ó mọ́ dáadáa níjọ́ ní tí arábìnrin kan tó jáde síta tó bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́ ọ̀rọ̀ lu gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Borno Alimadu Sheriff wípé Alimadu Sheriff ló yẹ kí wọ́n máa mú bàbá ń sọ̀rọ̀ Boko Haram lórílẹ̀‐èdè Nàìjíríà arábìnrin náà bọ́ta gbangba níbi ẹlẹ́ẹ̀kẹta tó máa sọ̀rọ̀ yẹn nìyí wípé Alimadu Sheriff yìí òun ló yẹ kó mú tá a bá ń sọ̀rọ̀ Boko Haram ní Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ pé àwọn adàlúrúkọ àwọn báńdíìtì kan ṣọṣẹ́ o wọ́n ń gbébọn wọ́n lọ jíyàn gbé wọ́n lọ sínú abúlé wọ́n lọ máa yìnbọn sí gbogbo abúlé yẹn ó ní Alimadu Sheriff ló yẹ ká mú kí ni ìdí tó fi ní ó yẹ ká mú Alimadu Sheriff nígbà náà arábìnrin yìí ní Alimadu Sheriff ńgbà tó wà nípò gómìnà gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Borno iná ló kó àwọn kan ló kó wọn jọ àwọn tí wọn kàwé tí wọn ò níṣẹ́ lọ́wọ́ tó kàn ṣe jàgídíjàgan in ló kó wọn jọ ló lò wọ́n fóṣèlú wípé òṣèlú ń bọ̀ o
ó yá ẹ máa lọ gbé àpótí níbì kan ẹ máa lọ ṣe báyìí ẹ má jẹ́ kí gbogbo àdúgbò yẹn ẹ má yẹ kó dẹrùn kí ètò ìdìbò ẹ máa dúnkokò máwọn èèyàn káwọn lè rí ìbò kóun lè wọlé gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Borno. ó ní àwọn tó kójọ nígbà náà ní Borno State tó jẹ́ pé àwọn aláìmọ̀kànmọ̀kàn tí wọn ò kàwé tí wọn ò ní ìrírí tí wọn ò lajú tí wọn ò mọ̀ kankan iná ló kó owó ńláńláńlá fún wọn ló gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbọn ló gbé ilé wọn lọ́wọ́ wípé nítorí títí ìfẹ́ tara tiẹ̀ nítorí òun rò ó lọ́kàn nígbà bóun bá lo àwọn kinní yìí òun lè rí àwọn ìbò wọ́n bá dúnkokò máwọn èèyàn lápá apá àbíkọ àwọn tí ò fẹ́ dìbò fún wọn á dìbò fún un bẹ́rù bá ń ba gbogbo wọn ó ló dípò gómìnà náà ṣùgbọ́n gbogbo owó tó kó fún àwọn wọ̀nyí sẹ́ni tó jẹ́ pé bóyá lákòókò náà gbogbo tó wà lákàntì ẹ̀ jù bóyá lójú 2000 naira lọ tẹ̀wá bẹ̀rẹ̀ sí ní kó 30 million naira fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́yẹ̀sì kó bọn lé wọn lọ́wọ́ ìkọ̀ọ̀kan níbi ìbọn mẹ́rin mẹ́ta wọ́n lọ bẹ́ẹ̀ bí 20 bí 30 ètò ìdìbò lọ tán kò yá láti pè wọ́n pé ó yá àwọn ìbọn tá a kó fún yín ẹ kó wá o 30 million tá a fún yín a lè fún yín mọ́ o ibẹ̀ ni Boko Haram ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bárábìnrin yẹn ṣe sọ wípé nígbà tó jẹ́ pé àwọn tẹ́ fún ní 10 million naira tó yẹ pé 1000 naira ló wà nú àkáǹtì wọn kẹ́ tó fún wọn 10 million ẹ wá dépò tó ẹ pa wọ́n tì 10 million yẹn wọ́n ti ná tán ní gbogbo àkókò tí wọ́n ní 10 million naira lọ́wọ́ wọ́n ti ń ṣe bí ọba wọ́n ti ń jayé ìgbà tó wò yìí tán kò síbi tó ti fẹ́ rówó míì mọ́ wọ́n sì ní bọ́lákàtà òun ló fi bẹ̀rẹ̀ sí ní lọ máa gbé àwọn èèyàn kí analysis ṣe ṣoṣo yẹ yín ṣá wípé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní lọ máa gbé àwọn èèyàn ara wọn ní Borno State ń bẹ̀ lórí pé ńgbà tí wọ́n bá lọ kó àwọn èèyàn 3 àwọn èèyàn 4 wọ́n á wá pe local government chairman tó bá wà ń bẹ̀ àbí ìjọba tó wà ń bẹ̀ pé àwọn ti kó àwọn èèyàn yìí o àfi káwọn gbowó wọ́n á rí i pé wọ́n á tún tẹ̀wó fún wọn Ọlọ́run gbà wá o ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tó pamọ́ tó yẹ pé ó ń da orílẹ̀-èdè láàmú nígbà náà gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni pé àwọn tí wọ́n kówó fún tí wọ́n kóbọ̀ fún ìgbà náà ni wọ́n padà bẹ̀rẹ̀ sí ní lọ jí àwọn èèyàn gbé wọ́n tún já àwọn èèyàn gbé wọ́n kọ̀wé síjọba ìjọba tún fún wọn lówó wọ́n ṣe sọ di okòwò nìyẹn o wọ́n sọ di pé nǹkan táwọn náà máa fi jẹun nìyẹn ṣẹ́ni tó jẹ́ ó ní àbúrò bíi 3 àbí tó ní ẹ̀gbọ́n kan lókè tó àwọn àbúrò yẹn ọwọ́ àwọn ẹ̀gbọ́n pé ẹ̀gbọ́n wọn gun mọ́tò ńlá kò kàwé kò ṣe kàn ní Borno ń bẹ̀ ibo ló ti ń rí àwọn ọ̀bọ tó kó fún wọn tó bá ti lè lọ kó àwọn èèyàn kan bìkan tó bá ti kó wọn pamọ́ tẹ bá ti pè ìjọba fún yín lówó àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe bí Boko Haram ṣe tàn kálẹ̀ ní Borno nìyẹn ìyẹn la fi ń pe àwa tá a jẹ́ olóṣèlú nílẹ̀ Yorùbá la fi ń pè wá ṣàkíyèsí ọ̀rọ̀ tí wò tí ì débẹ̀ báyìí nítorí ìwà ọmọlúàbí tá a ní nítorí pé tá a bá ní ká gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìpínlẹ̀ tó kàwé jù tó yẹ pé wọ́n ní onírúurú àwọn ìwé ẹ̀rí ńláńlá nínú àwọn ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ pọ̀ sí integrity iyì ojútì tá a níyẹn ẹ má jẹ́ ká tẹ̀ ẹ́ mẹ́rẹ̀ nítorí ipò nítorí owó àwa tá a jẹ́ adarí nílẹ̀ Yorùbá àwa gómìnà ni House of Rep member àwa tá a jẹ́ aṣòfin àgbà senators tá à ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin àwa tá a wà ní House of Assemblies gbogbo orú àwọn ibi tá a bá dipò mú tá a mọ̀ pé ipò òṣèlú ni àtàjẹ́ commissioners ministers tẹ́ ẹ bá ti wà nípò yẹn ẹ má ṣeun tó jẹ́ pé ó máa padà da ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá rú ẹ má ṣeun tó jẹ́ pé ó máa padà da ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà rú lápapọ̀ bó bá ti di pé olóṣèlú ti fẹ́ dé pé àfi kí n débẹ̀ ní dandan ló di pé yóò máa lo ọmọ gọ̀fẹ́ yóò máa lo àwọn ọ̀daràn ẹ má yẹ kó dàbí ti Borno o àwọn tí wọ́n kó bọn lé lọ́wọ́ ń jò ní àwọn tí wọ́n kó fún jò ní wọn ò rówó gbà padà wọn ò rí gbọ́ gbà padà lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń lò bọn ẹ láti lọ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn káàkiri nísìnyí òṣèlú ò ń ṣe bó o bá ọpá tó o bá ti bá kó o bó lẹ́sẹ̀ òṣèlú ò ṣerú ẹ̀ iṣẹ́ tó o bá ṣe sílẹ̀ ọ̀rọ̀ tó o bá sọ lẹ́nu làwọn èèyàn fi máa mọ̀ pé èèyàn pàtàkì ní ìwà owó ló ti ń wù làwọn èèyàn máa fi òpẹ́ni tó dìbò fún lélẹ̀ ẹ jẹ́ ká dìbò fún ẹ jẹ́ kó wọlé yóò lè ṣeun tá a bá fẹ́ ṣùgbọ́n ìwọ tó níwà gidi lọ́wọ́ tó wá jáde síta káwọn èèyàn máa dìbò fún ẹ òun ní káwọn èèyàn máa dìbò fún ẹ bó ṣe ní kó máa dìbò fún ẹ ló ń kó fún wọn ló ń kó àwọn ohun ìjagun fún wọn tó bá kó fún wọn tó bá tó táìmù kan wọn ò ní agbára tiẹ̀ gò ní lè kà wọ́n mọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè á rọ̀ yín ẹ kó àwọn èṣù elétò ààbò ẹ kó wọn síta ètò ìdìbò tó ń bọ̀ lọ́ṣun state yẹn má yẹ kó fi sọ ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ẹ má yẹ kó fi sọ ilẹ̀ Yorùbá lórúkọ ẹ má yẹ kó fi sọ orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ búburú
ká ṣètò ìdìbò yìí kó lọ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ àwọn tẹ́ bá mọ̀ pé ọ lè gbọ́ràn nínú àwọn tẹ́ jọ jẹ́ adíje nínú àwọn ẹgbẹ́ alátakò ẹ pè wọ́n báwo la ṣe fẹ́ ṣe tètò ìdìbò yìí tí òfin ní mẹ́hẹ ẹ pè àwọn agbófinró àwọn tẹ́ bá fura sí pé àwọn ẹgbẹ́ alátakò yìí àwọn gan ni wọ́n ń rúnú àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ àwọn ni wọ́n ń kọ́ owó fún àwọn ọmọ onígbà àwọn ọmọ gọ̀fẹ́ àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ ẹ fà wọ́n síta kíjọba fọwọ́ òfin gbé wọn. lórí ọ̀rọ̀ eléyìí tó wá wáyé nílùú Òṣogbo tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun ní gáràjì yẹn níbi tí àwọn ẹgbẹ́ onímọ́tò NURTW àwọn ti gun àṣírí tí wọ́n pé àwọn fẹ́ gba gáràjì lọ́wọ́ àwọn igun ọlá mọ́mì nígbẹ̀yìngbẹ́yìn wọ́n rọ́wọ́ tó ọ̀kan lára àwọn tó jẹ́ igun tọ́lá mọ́mì tó sì dárúkọ ara ẹ̀ ó ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ àwọn tí wọ́n jọ fèsì ara wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè bó ṣe jẹ́ pé nínú ìjà tó ṣẹlẹ̀ lóṣogbo yìí ìjà àwọn onímọ́tò yẹn ó kéré jù ọlọ́pàá 2 ló farapa tí ọta àbọ̀n bà wọ́n ibi tí wọ́n ti gbé yìnbọn sáwọn ọlọ́pàá tó fẹ́ bá wọn ṣètò ọ̀rọ̀ ẹ jẹ́ ká wo fídíò yìí díẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin tí wọ́n mú tó jẹ́ pé òun náà ní òun jẹ́ ṣáàmánù bóyá ìkànnù àwọn gáràjì tó wà ńbẹ̀ ni àbí branch chairman lòun ẹ gbọ́rọ̀ lẹ́nu bó ṣe ṣàlàyé bọ́rọ̀ yìí ṣe jẹ́. Saheed Ọpẹ́yẹmí Adédèjì. Saheed Ọpẹ́yẹmí Adédèjì kí ló gbé yín wá bí. ẹni tó gbé wa wá síbà ni pé fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná tí àwọn àṣírí ẹni bá ń gba gáràjì tí táìmù wọn ò dẹ̀ tí tò torí sàtífíkẹ́tì tó wà ní ọwọ́ wa 4 years ni ìyẹn ni ó wá surprise sí wa pé báwo ló ṣe máa gba gáràjì gbàtà dẹ̀ dé gáràjì àdẹ̀rí òun àtàwọn ọmọ fóònù ni wọ́n jọ wà ń bẹ̀ àdẹ̀ ní agbára kankan tí a fẹ́ ṣe mọ́ wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí gúrúùpù pé kí gbogbo wa ká pàdé ní Jẹ̀tù pé ká wá ṣe meeting. ẹ̀yin mélòó ni. a pọ̀ àwa unit chairman àtàwọn branch chairman kọ̀ọ̀kan náà so gbàtà dẹ̀ débẹ̀ ọ̀gá wo tí ì dé rúgbà náà. ta lọ̀gá yẹn. alówólé kọmrẹ wàkè lórí ròdìnà alówólé ọlámọ́mí so ó dẹ̀ sọ̀rọ̀ ní orí fóònù pé ká mọ́ fà wàhálà pé ká mọ́ jáde pé àmọ́ ká dúró dédé torí àwọn àṣírí ilé fẹ́ wá bá wa jà pé ká mọ́ bẹ́ẹ̀ anybody jà pé àfi tí gómìnà bá tó sọ̀rọ̀ pé tí gómìnà bá fẹ́ ni lòun máa bá wọn ṣe so ìgbà tí adẹ̀wà ń bẹ̀ àwọn ọlọ́pàá dé. kí nígbà táwọn ọlọ́pàá dé wọ́n rí yín pẹ̀lú ìbọn ẹ̀yin mélòó lẹ gbébọn yẹn. àwa 5 ni mo view torí mi gan mi ìmọ̀ bọ́yìn mo fi tóbi ọlọ́ọ̀bá búra bọ́ ó gbé fún mi ó fẹ́ yígbó ló gbé fún mi pé kí n bò ń gbé dání mo àwòrán ọ̀dà náà mo. kí ló ń jẹ́ pé yígbó. azin ó fẹ́ ráǹpù smoke tó fẹ́ fà okay. ló fi gbé fún mi pé kí n bò ń gbé dání mo wá bá gbé dání ìlànà ọlọ́pàá fi dé so àwọn ọmọ yẹn wá ń hálà pé ṣé àwa là ń jà ní àwọn àṣírí tó tí wọ́n ń gba gáràjì ní ọjọ́ àìtí pé gan lọ bá wọn kankan bẹ́ẹ̀ hálà yẹn ni wọ́n hálà kó tó di pé àwọn ọmọ yẹn gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tòwé sí ọlọ́pàá kí ló ń jẹ́ tòwé àti wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn ọlọ́pàá. àwọn ọlọ́pàá mélòó lẹ yìnbọn ni. èmi ò mọ bí wọ́n ṣe yìnbọn sí wọn bọ́ ìkàn ṣáà ń gbọ́ tí wọ́n yìn mí. àwọn ọlọ́pàá lé ọlọ́pàá 3 ló fara pa. wọn lè parọ́ dọ́kítọ́sì mi ò fojú rí ní ilẹ̀ yìnbọn bẹ́ẹ̀ bọ̀ mo gbé dání instantly tí mo dẹ̀ rí pé èmi náà mo sọ fún wọn pé wá àlè bàjọba jà tí mo ti hand over fún ẹ fún. ṣé àwọn èèyàn yín tẹ̀jọ wà ń bẹ̀ ló yìnbọn lọ́lọ́pàá. àwọn náà ni. ẹ kí lórúkọ ẹni tẹ ló gbébọn fẹ́yìn yẹn. Ṣíbí lórúkọ ilé morúkọ ẹ̀gbọ́n. ẹ̀yin iṣẹ́ wo ni Ṣíbí ń ṣe. union lòun náà. láti gáràjì wo ló ti wá ń tẹ. Ifẹ̀ ló ti wá. unit wo ni tọ̀dọ̀ tí. ibi iṣẹ́ kẹ ní station. ọ̀rọ̀ rèé ibẹ̀ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí ẹni tó dárúkọ tó ní Ṣíbí yìí ìyẹn náà jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jọ jẹ́ ṣàmánú gáràjì tó ní àti Ifẹ̀ nìyẹn ti wá ṣùgbọ́n bọ́rọ̀ yìí ṣe wá ń lọ ìjọba bá wọn dá sí nǹkan kan ló wá ń ṣe mí kàyéfì nítorí pé ẹgbẹ́ àwọn ìjọba àbílẹ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti fi àtẹ̀jáde síta wípé àwọn suspend iṣẹ́ àwọn NURTW ìyẹn ní entire Ọ̀ṣun state bẹ́ẹ̀ ni ìyẹn gbé àwọn ìjọba àbílẹ̀ Algon Ọ̀ṣun state wọ́n ní àwọn suspend gbogbo ẹgbẹ́ àwọn onímọ́tò yìí
látàrí àwọn ìjàmbá eléyìí tó wáyé lọ́jọ́ ajé nílùú Òṣogbo. Ẹ jẹ́ kí n kà bó ṣe wà nínú ẹ̀ fún wa. The Osun State chapter of Association of Local Government of Nigeria has suspended the activities of all transport unions across the state following a wave violent clashes linked to rival groups at public motor park. Ìyẹn ni pé ìjà tó wáyé láàárín àwọn igun méjèèjì ní ibùdókọ̀ táwọn èèyàn ti ń wọ mọ́tò l'Óṣogbo iná ló fà á. The association announced the decision on Monday, saying the move was aimed at preventing further breakdown of law and order and protecting lives and properties. Nítorí bí irú nǹkan yìí bá ń tẹ̀síwájú, onírúurú ìdààmú ló máa báwọn èèyàn, ẹ̀mí èèyàn lè bọ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa pàdánù dúkìá ẹ̀. Speaking to journalists in Òṣogbo on behalf of the outgoing chairman, the association vice chairman Lanre Balogun said the suspension take immediate effect and applies to all public motor park across the state. Balogun said the actions follow a series of violent incidents allegedly arising from factional disputes within the National Union of Road Transport Workers (NURTW), including the killing of a toddler and the shooting of an elderly man. Ìyẹn ni pé lákòókò tí ìṣẹ̀lẹ̀ àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n fara káṣá tó jẹ́ àwọn aráàlú o tí ì ṣe àwọn kọ̀ọ̀kan nínú àwọn igun ẹgbẹ́ onímọ́tò tí wọ́n bára wọn jà. A gbọ́ wípé ọ̀kan lára àwọn yẹn tí ìbọn bà tó jẹ́ ọmọ kékeré, ọ̀kan wà tó jẹ́ àgbàlagbà ni. Ẹ gbọ́ also the man pé including the killing of a toddler and the shooting of elderly man who is currently receiving medical treatment. Ọmọ kékeré eléyìí tí wọ́n yìnbọn fún ọmọ yẹn gbẹ̀mí mì, èyí tó jẹ́ àgbàlagbà yẹn iná ló ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Ó ń yanilẹ́nu pé a ti gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjàmbá àwọn onímọ́tò ń bára wọn jà. Ó ti pẹ́, ẹ má jẹ́ kó túrú sọ mọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè àti gbogbo ìṣèjọba ẹ̀yìn ẹgbẹ́ onímọ́tò lápapọ̀ àrawọ́ ẹ̀bẹ̀ sí Alhaji Musiliu Akínsànyà Olúọmọ. Ẹ pe àwọn tọ́rọ̀ yìí bá kàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́jẹ́ ààrẹ fẹ́ gbé àwọn onímọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà. NURTW àwọn ẹ̀ka kan ní Ọ̀ṣun State ńlọrọ̀ yìí kàn. Ìgbésẹ̀ wo lẹ́yìn lè gbé láti rí i pé àwa ìyanjú sí tí gbogbo ọ̀rọ̀ yìí tí ó fi lọ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ tí ò ní sí ọ̀rọ̀ wípé àwọn onímọ́tò tó ń bára wọn jà àwọn onímọ́tò ò bára wọn jà mọ́. Our motor park have gradually become criminal hideouts and are no longer safe for members of the public. Consequently, people are beginning to lose confidence in motor park and the garage system, which remain the primary means of transportation across the state. Gbogbo àwọn èèyàn tí wọ́n ti nígbàgbọ́ pé àtàbá ti dé bus stop ká kọ̀ wọ́n mọ́tò ká máa lọ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́jọ́ ayé wọn ń tajà láwọn bus stop yẹn ni. Ní gbogbo àwọn motor park yẹn làwọn míì ti ń tajà, àwọn tí wọ́n ń ta búrẹ́dì, àwọn tí wọ́n ń ta oríṣiríṣi ohun mímu tí wọ́n ṣe. Nígbà tọkàn wọn ò bá balẹ̀ mọ́, àwa náà la máa sọ fáwọn èèyàn pé ẹ má máa wọ sọ́ọ̀lẹ̀ mọ́, ẹ má lọ sẹ́gbẹ̀ẹ́ títì, ẹ má lọ máa wọ mọ́tò. Ṣáwọn tá a wá ń polongo fáwọn èèyàn kó máa lọ ẹ̀gbẹ́ títì láti lọ wọ sọ́ọ̀lẹ̀, ṣó yẹ kó jẹ́ ọ̀dọ̀ wa ní gáràjì tó fẹ́ máa dé iná ni ò tún ní sèfù fún wọn. Ó dọwọ́ àwọn tọ́rọ̀ yìí kàn ní Ọ̀ṣun State nílùú Òṣogbo. Ẹni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ àwọn ìjọba àbílẹ̀ l'Ọ̀ṣun State yìí Balógun ló fi kún wípé that fresh protest erupted at the motor park and garages across the state on Monday, causing panic before the security personnel intervened. Accordingly, Association of Local Government of Nigeria, ALGON, Osun State Chapter, hereby suspend the activities of all transport union in Osun State, including motorcycle, tricycle in public motor park with immediate effect. Lẹ́yìn tó já sí pé gbogbo àwọn ẹ̀ka lílọ bíbọ̀ ọkọ̀ pátápátá àtàwọn ọlọ́kadà ní o, àtàwọn onímárúwá o, àtàwọn onímọ́tò ni wọ́n ti dáwọ́ iṣẹ́ wọn dúró lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni kò lè sọ pé òun fẹ́ máa já tíkẹ́ẹ̀tì mọ́ lásìkò yìí o, àfìgbà tí wọ́n bá tó yanjú gbogbo ọ̀rọ̀ eléyìí tó wà ńlẹ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ gbé àwọn onímọ́tò NURTW ni wọ́n dá wàhálà lẹ̀ lọ́jọ́ ń bára wọn jà lórí ọ̀rọ̀ gáràjì òṣì gáràjì. Ẹ̀rí báyìí ó ti lọ kan àwọn ọlọ́kadà o, ẹ̀rí báyìí ó ti kan àwọn onímárúwá. La ṣe ń sọ pé wàhálà kò níbi tó dáa tó fẹ́ já sí. Bàbá gbìyànjú tá a bá bára wa sọ̀rọ̀ nítùbí ìnùbí
tá a bá rí pé báyìí ló ṣe yẹ kí nǹkan lọ tí nǹkan ò bá lọ bẹ́ẹ̀ tá a bá bára wa yanjú ẹ̀ kò burú kò léèwọ̀. èyí tó tún wá jà bẹ́ẹ̀ ni pé lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tíjọba sọ yìí a gbọ́ pé ẹnìkan eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ Kazeem Oyewale lẹ́ni tó sọ pé òun gan ló gbé ìgbésẹ̀ àti fẹ́ gba gáràjì lọ́wọ́ àwọn tí ọlá mọ́mì ẹni tá a dárúkọ ẹ̀ ṣáájú tó ń jẹ́ àṣírí yìí lẹ́yìn pé ìjọba fi ọ̀rọ̀ síta ìjọba fòfin dè wípé kò gbọdọ̀ sí nǹkan tó jọ mọ́ ìgbésẹ̀ àwọn onímọ́tò mọ́ àwọn transporter lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́ṣù state ṣé ẹ mọ̀ pé ó tún kó àwọn èèyàn lẹ́yìn o ó ti lọ take over headquarter olúlé ẹgbẹ́ NURTW lọ́ṣù state ó ti lọ take over ẹ̀ báyìí lẹ́ni tó jẹ́ pé òun ló kó àwọn èèyàn lọ sí gáràjì wípé wọ́n fẹ́ jà ń bẹ̀ wọ́n fẹ́ ṣe kó tó di pé àwọn igun ti ọlá mọ́mì káwọn yẹn tó ya inú àwọn tó jẹ́ tọ́lá mọ́mì la ṣe àfihàn fọ́nrún ẹ̀ yẹn nígbà tá à ń sọ pé à ń gbè kuru kó tán tẹ́nìkan tó tún gbọ́wọ́ ẹ̀ sáwo bá a ṣe ń jẹ́ kó tán ẹ̀yìn ewúrú ìgbésẹ̀ yìí ṣé ká sọ pé apá ìjọba ò ká àwọn ará bíi ni Kazeem Oyewale àṣírí ẹni bà òun ló ti kó àwọn èèyàn lọ ti lọ sí headquarter yẹn níbi tó ti ń ṣe meeting lólulẹ̀ ẹgbẹ́ wọn ẹ wo fọ́nrán yìí bó ṣe ṣàfihàn bó ṣe kó àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ṣe lọ́bẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí wa ọba tó bá jẹ tí ìlú tòrò rúkè ò ní parẹ́ èyí tó bá jẹ tí ìlú dàrú wọn á rántí òun náà o gbogbo ohun tó lè ṣokùnfà ìjà àwọn onímọ́tò tó ń wáyé lọ́ṣun state yìí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ kó má tún bá àwọn ìṣòro ètò ààbò tá a ti sọ pé àwọn àti fẹ́ máa rẹ́yìn ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá kó má tún bà á jẹ́ ẹ já wo fídíò yìí. Ẹsí ẹ̀kùn bẹ̀rẹ̀ sálọ́mọ̀ ẹ̀kùn ẹ̀ di Aisha òdòmọ́tẹ̀ lóbi àbábíjẹ́ gan òṣìṣọ́bọ́ sí gan kámẹ́rà ọ̀gá wa kí ó dé ájíláyé nígbà ìbá jẹ́ o yẹ́nyẹ́ ọ̀rọ̀ fìdí dé tí èmọ́ ogun láti ilẹ̀ tí èmọ́ ogun ogun máa ní olú ẹ̀ẹ́dá ọ̀rọ̀ fìdí dé ọ̀rọ̀ rèé nígbà tá a sọ pé ìjọba ti pàṣẹ pé kí wọ́n dáwọ́ ẹ̀dúró ṣe kẹ́nìkan tún kó àwọn èèyàn lọ kí wọ́n tún sọ pé àwọn fẹ́ lọ wọnú ibẹ̀ yẹn ṣé bí àwọn eléyìí bá sọ pé àwọn tún take over ní ìsinyìí ṣọ́rọ̀ ọjà onímọ́tò tún ti bẹ̀rẹ̀ sí ni máa rúwé padà nìyẹn eléyìí tá a tún sọ pé a ti gégi ẹ̀ tí gbòǹgbò tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀yin elétò ààbò ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ tá a fi máa dẹ́kun wàhálà tòun làásìgbò pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ilé òní léwọ́ ọ̀nà òní nà wá porogodo ayé òní lò fún ajó ọjọ́ míì ọjọ́ rẹ ni ẹ ti mọ̀ pé tá a bá ráwọn òròyìn tó jẹ́ yàjóyàjó tẹ́ gbọ́dọ̀ gbọ́ tẹ́ gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ á láti mú wá fún yín níkànnì tá a wà yìí ẹ̀yin ẹ máa like ẹ subscribe ẹ share dáadáa kẹ́ ẹ comment ẹ má gbàgbé láti tọ notification yìí lẹ̀ kó lè máa mú yín wá sí ìrántí ní gbogbo ìgbà tá a bá ti máa wọn òròyìn tó jójúlówó wá akọ́ọ̀dì tó ń fò lókè lókè mo sún mo sáyẹ̀nsì.